gbọ́ òótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ẹ̀yin ará mi, nígbà tí bàbá Buhari wá kú tán after ọdún méje òfò ìyà òṣì tó kó bá wa, tọ́lọ́mọ ò mọ́mọ́ mọ́, tó lóko ò lè lọ sóko, àgbẹ̀ ò lè kókó lè gbìn kankan, wọ́n ń sá fún Fúlàní tí bàbá Tinubu àti Boko Haram massa fada tó gbé wọ̀lú. Ẹbí mímí tó tún wá ṣẹlẹ̀ làwọn olórí burúkú kan bá tún láwọn fẹ́ kọ̀wé, wọn ò ríwèé kọ, wọ́n bá ní Buhari the legacy of Nigeria. Wọ́n wá fẹ́ kọ, wọ́n kọ almost 400 and something plus nípa Buhari. Mo wá fẹ́ sọ fún yín pé mi ò rí ọmọ Haúsá, mi ò rí ọmọ Fúlàní, àwọn sátọ̀ gbòwé jáde o. Wigwe ó ní the virtue, ó wá amplify, ó wá pontificate virtues Buhari. Ẹ sọ fún mi virtue wo ni Buhari ló ní tí Nàìjíríà polúṣo? Ude ara wọn náà ni o, náà ní 8 years of Buhari ó sẹ́lẹ̀ńkẹ́jọ. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì mo bẹ̀ bi yín, ṣáyé yín sẹ́lẹ̀ńkẹ́jọ àtọdún mẹ́jọ Buhari, ṣáyé yín sẹ́lẹ̀ńkẹ́jọ almost 3 years of bàbá Tinubu. Ẹ sọ fún mi ìbéèrè tí ó fàjà ni. Ṣé ró mi mu lásìkò? Ṣé rí náà ṣáwọn ọmọ yín níṣẹ́ lápá? Ṣé lè sùn pẹ̀lú ojú yín méjèèjì kẹ́dì? Ṣé lè sùn láláì má tábà sẹ́nu? Àbí kẹ̀kẹ́ Ilafi Kureshi? Àbí kẹ̀kẹ́ Psalm 23, the Lord is my shepherd? Ayé táwa nìyẹn o. Fúlàní àti bàbá Tinubu àtàwọn wèrè màtàwálè àti El-Rufai àti Sètáni of Sokoto, inú ayé tán dè wá mọ́ sí nìyẹn o. Àwa ládìẹ tó ń yín ẹyin fún wọn, wọ́n dẹ̀ fẹ́ jẹ wá tán ni. Àwa lágbàdo ní ògò tó ń mú jẹ lẹ́yẹ kọ̀ọ̀kan. Àwa ní cash cow Fúlàní, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Ìgbò, ẹ̀yin ọmọ Akwa Ibom, ẹ̀yin ní ATM, automatic teller machine card wọ́n ń lò yín mọ́ ṣe fẹ́ ni. Ẹ wá jẹ́ kí n dárúkọ àwọn olórí burúkú. Ọmọ Ìgbò ló pọ̀ jù nínú wọn o, ọmọ Yorùbá náà wà ńbẹ̀ o. Àwọn ọmọ Ìgbò tó ń gbèwé jáde fún bàbá Buhari, ó wà láyé kò kọ ìwé fún ara ẹ̀, ó wá kú tán posthumus wọ́n ń kọ̀wé olórí ire ni. Ṣẹ́rí pé olórí burúkú làwọn tó gbé jáde. Ẹ jẹ́ kí n sọ editorial coordinator fún yín, olóhùn ambassador Chijioke Wigwe. Ṣé bẹ́ẹ̀bi Wigwe tó jábọ́ ni àbí another Wigwe ni wọ́n gan lára? Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, 10 ti ṣe wá, 15 ti ṣe wá. Gbogbo àwọn tẹ́ pè lórí wa olórí burúkú ni wọ́n, amukú mẹ́kọ̀ọ́ ni wọ́n, àpọ̀dà ni wọ́n. Àwọn ọmọ Fúlàní ti gba Sátidé lọ́wọ́ wọn, wọ́n ti gbé Sunday lé wọn lọ́wọ́. Ládùúrú gbogbo nǹkan tí Buhari ṣe fún àwọn ọmọ Ìgbò ní ilẹ̀ Ìgbò, olórí burúkú ambassador kan àwa lòun gbé ìwé jáde nípa Buhari, kò wá gbéwé pé ìkà ni Buhari, òun ló kó Boko Haram wá, òun ló kó ISWAP wá, òun ló kó Meyeti Allah wá. Ó lòun gbé Buhari jáde as a man of virtues. Ṣẹ́rí pé olórí burúkú ni wọ́n. Ẹ wá ní kí Fúlàní má pa yín, ẹ ti kódà lé wọn lọ́wọ́, àwa la kódà lé wọn lọ́wọ́. Ẹ jẹ́ kí n dárúkọ àwọn wèrè yìí, àwọn wèrè tó ní Buhari ní virtues. Mo ti sọ fún yín pé àwọn olórí yín wọ́n kí à ń pa yín o. Àwọn tó ń pa yín, tó ń mu ẹ̀jẹ̀ yín, náà tún eulogize yẹn, náà ń pontificate, náà ń gbé jáde as men of value, men of virtue, men of attributes. Wọ́n ti ṣépè fọmọ Yorùbá mi, wọ́n ti lagi mọ́ ọmọ Ìgbò mi lórí, wọn mọ tó ń ṣe mọ́. Ẹ jẹ́ ń dárúkọ wọn fún yín.
Ambassador Shijoke òun ni editorial coordinator o gbogbo wọn ló gba PhD ló gba doctorate Dr. Elias Ngu Atonia Yakubu Bantonio ni Bantonia ni Olóhun òun wà ní National Open University wọ́n máa close university ẹ̀ down ni torí láláìpẹ́ ọjọ́ gbogbo yín lè máa dé International Criminal Court accessory after the fact níyìn apànìyàn lẹ́yìn gan lára Isaac ńkọ́ Isaac Mankiku ìyẹn náà ló wà ní Admiralty University Ṣọlá Babátúndé bàbá ẹ̀ ti lọ kò dé o bàbá ẹ̀ ti bá wọn lọ ọmọ àlè ọmọ Yorùbá ìwọ náà fọwọ́ sí pé bàbá Buhari èèyàn gidi ni Fúlàní ló máa gbé orí yín bọ́lẹ̀ ẹ ti ya wèrè Gbẹ̀ngàdé Ọ̀ṣun ṣé brọ́dà ló jẹ́ sí Adéọ̀ṣun the SMD of First Bank bí ẹ̀ náà ṣe ń ṣe òṣì bí ẹran aṣẹ́wó nìyẹn tó ń ṣòṣì tó ń kówó jẹ ìgbà tó kú sí yín ṣókówó náà lọ sọ́nu gbogbo yín máa da gbogbo owó ọwọ́ yín lẹ̀ ni ọmọ Ọlọ́run ló máa ná owó yẹn gbẹ̀yìn àwọn ọmọ yín gan tọrọ pé kó fún ẹtútù ẹ̀dànù ns èrèké wàá kúrò ní èrèké wàá di ìrèké wàá di palm tree nínú tó ń bá bọ̀ yìí ìwọ náà lọ́wọ́ sí àní mo ti sọ fún yín pé wèrè pọ̀ láàrin àwọn ọmọ Yíbò yìí àti Yorùbá yìí Fúlàní ti forí yín gbálẹ̀ ó ti forí yín gbálẹ̀ wọ́n ní Sir Clement Ṣùkúdìfù ìwọ náà tún sọ pé Buhari ṣe dáadáa ó rí ìyà tó fi ń jẹ àwọn díà ní ẹbí ẹ sáà wọ́n pè ní sáà ó máa di máa nígbàtí Fúlàní bá ṣe gbásgbòsì tó bá ṣe gbásgbòsì fún ẹ wàá realize pé gbogbo orí yín ti dàrú wọ́n ti da yẹ̀pẹ̀ sí gbogbo yín lórí orí yín ò pé mọ́ ẹ̀ ń hùwà bí amukun mẹ́kọ àwọn tó ń pa yín lẹ́ ń gbé gẹ̀gẹ̀ lẹ́ ń jó fún ẹ ti ya wèrè pọ́nbélé ọkùnkọ́ mú yín lọ sí Yaba pọ́ọ̀sì if you are not crazy with all the nonsense the shenanigans idiosyncratic nonsense that Buhari fomented bringing Boko Haram with Tinubu's money, Lagos State's money. You still want to pontificate? What attributes, what virtues did you think Buhari exhibited when he was alive? Killing of your people? Serving them? Growing more poverty-stricken people? Making more widows and orphans? That is the man you are all saying that he has exceptional virtue. You are bastards, oh. I didn't know there are more bastards in Yoruba land than I ever envisaged. Dr. Okechukwu Okafor, hey, you are in the University of Abuja and you have seen all the killings going on up and down, and yet you certify that Buhari is a man of honor. Kò ní bẹ́ẹ̀ ṣọ́ fún yín sẹ́. Dr. Dankaro, I can say that, yes, you can say it. After all, you are either a Fulani or an Hausa. You are also in the University of Abuja. Ani wèrè ní ọ̀pọ̀nù family. Valentine Achu. Wọ́n máa chew ẹ, Fulani máa chew ẹ bí gúgúrú. Achu ẹ bí Tinko. Achu ẹ bí salad. Wọ́n máa crunchy. Tó máa chew yín lẹ́nu. Achu. Olórí burúkú ni gbogbo yín.
ọmọ ní Mrs. Moyosore Mrs. Moyosore ọlọ́ọ̀fẹ́ ọ̀fẹ́ ni Fúlàní máa pa ẹ́ tí kò ní gba change wọ́n ní wọ́n ní the main publishing company tó bá wọn publish ẹ̀ ẹ̀rọ tí ẹ̀ bá ẹ́ débi tó ti ń publish ẹ̀ ilé-iṣẹ́ ilé gbiná torí ẹ̀ ń print orí burúkú ẹ̀ ń print orí burúkú ògùn òṣì Mrs. ọlọ́ọ̀fẹ́ ó réwo ló yọ̀ sí wọ́n ń pa àwọn èèyàn ní mẹ́sàn-án mẹ́wàá ẹni tó wá gbé ikú yẹn wọlé fún yín ìwọ ló wá ń ba publish ìwé ẹ̀ ikú ti wọlé ìwọ̀gùn alára àrùn ti gbé èdè ẹ̀yin ọmọ ìyá mi ẹ súnmọ́ bí kí n ṣírọ̀ fún yín à ń sọ fún yẹn rí pé mo ti ń pariwo ọjọ́ ti pẹ́ bàbá tí pè ní lóhùn kó security vote fáwọn governors yìí wọn ò mà kó vigilante wọlé pákó lọ́mọ̀ kó lọ àwọn àlùmọ́jìrì tán kó sí kìíní tán láwọn àmọ̀tẹ́kùn ṣapala náà kó lé wọn lọ́wọ́ tí ò lè pe ṣinṣin but àwọn ọmọ panipani àwọn ọmọ apànìyàn wọ́n ní sophisticated AK-47 ó ti di wóró sí wóró Governor Jackson Adeleke the dancing governor gbogbo yín lẹ́mọ̀ ó ti gbóhùn sókè nígbà tí mò ń pariwo fún gbogbo yín pé ẹ sọ fáwọn gọ́vnà olórí burúkú yìí pé kán kó vigilante sílẹ̀ kán fi security vote lọ gba àwọn security men wọ́n lẹ́nu ẹnu Mrs. Lawali Dr. Lawali rìn kó gbẹnu dákẹ́ Adeleke ló ti wọlé mo ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tán bá gbé ẹ tán bá na dóńbì sí ẹ lára wàá lose 50 pounds tó tó di pé wọ́n sọ ẹ lẹ̀ wọ́n á nà ẹ́ wàá lose 100 pounds láàrin ọ̀sẹ̀ kan wọ́n tún wá gba 500 million wọ́n ti mọ̀ pé olówó ní olówó ní ẹ́ olówó lẹ́gbọ́n ẹ́ olówó ní nephew ẹ́ tó bá ní akólẹ̀ ẹ ti wọ́ ga o ṣáàkìlọ̀ fún yẹn lẹ́ẹ̀mí gbọ́ ẹni tí a wí fún ọbàjọ́ gbọ́ ẹni tá a sọ fún ọbàjọ́ gbà ṣùgbọ́n tẹ bá lẹ́ẹ̀mí gbà ẹ jẹ bótobòto yánmọyànmọ pọ̀nṣanpọ̀nṣan nínú ìyà ẹ jẹ babaláyà ọlọ́mbẹ́ ṣe oní Ìgbò lẹ́bí ó jẹ́ lọ́gbà àwọn security Ìgbò ESN Eastern Security Network kan wá gbà ẹ́ rà torí tán bá kó sí ẹ lábẹ́ ìwọ lọ́kọ́kọ́ máa gbé èèwọ̀ lọ́kọ́kọ́ máa gbé wọ́n á nà ikùn ẹ̀ jò wọ́n máa nà ẹ́ máa fọwọ́ sí kán nà ẹ́ torí orí gbogbo yín ò pé tán bá nà ẹ́ tán kọ́ lọ bá brọ́dà ẹ Ṣèyí Mákindé ọmọ àlè another ọmọ àlè títọ̀ Fúlàní wà nínú DNA ọmọ àlè kan náà ní gbogbo yín àwọn bàbá yín ti fìrù wọ́n ti lọ fi fọná wọ́n ti fìrù fọná wọ́n ti bá wọn abiyagba wọ́n ti bá wọn ṣe pọ̀ ẹ̀yin olórí burúkú ẹni àná mo ń bọ̀rọ̀ bọ́ o bàbá Tinubu mo ti sọ fún yín pé kò nífẹ̀ẹ́ anybody tán bá ní kó gbé Fọláṣadé gan lẹ̀ láti lu ọdún mẹ́jọ á gbé lẹ̀ bàbá tí ò lẹ́mìí Ọlọ́run ni kò ní bẹ̀rù Ọlọ́run kò fẹ́ràn ẹnì kankan I me and myself ní bàbá Tinubu bá kiri ó tẹ́ ń pìpì ọmọ ẹ̀ o gbogbo èyí tẹ́ ń sásí lẹ́yìn gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Hamzat wà ń bẹ̀ lẹ́yìn kí lorúkọ ti bí Babájídé Sanwó-Olú kò ní kó apply kó jẹ Lagos State ọmọ ẹ̀ ló fẹ́ fi síbẹ̀ àwọn ọmọ olè náà wọ́n lágo tí Ṣèyí Tinubu ń lò owó ti 340 million olórí burúkú ọmọ kékeré yìí kò dá iṣẹ́ lẹ̀ fáwọn àwọn ẹlẹgbẹ́ ẹ bèrè lọ́wọ́ Ṣèyí Tinubu ọmọ bàbá Tinubu níbo ló ti rí 11 million pounds kì í ṣe náírà o 11 million pounds tó fi ra lé tán síìsì lọ́wọ́ Jerry Hussein or thereabout
Ṣèyí Tinubu ti rà o 11 million. Ọmọ Tinubu ní 11 million pounds kò dáṣẹ́lẹ̀ fún wọn lẹ́kọ̀ọ́, ilé ló lọ fi rà ní London. Ẹ wá ní orí wọn Nàìjíríà lẹ fẹ́ kú sí, wọ́n máa jayé yín àtàwọn ọmọ yín mọ́ Nàìjíríà. Tẹ́ ẹ bá gbóhùn sókè, bàbá Tinubu ready láti jayé anybody jayébù, ó dẹ̀ ready láti páyé anybody páyébù kó lè débi tó ń lọ. Ṣé n tẹ́ fẹ́ nìyẹn èèyàn ọmọ ìyá mi? Kọ́ máa jayé yín mú ayé tiwọn, kẹ́yìn máa polúṣo, kẹfẹ́ ná 500 kẹ́ máa lọ bẹ̀bẹ̀, kẹfẹ́ sanwó olé kẹ́ máa sunkún kiri. Ṣé n tẹ́ fẹ́ nìyẹn? mò ń bí yẹn náà torí ẹ ní kí Dr. Lawal kó yẹ pariwo. mò ń béèrè lọ́wọ́ yín pé àwọn ọmọ bàbá Tinubu fi 340 million ra aago sọ́wọ́, aago ọwọ́. Gbogbo aago tí mo rà l'Amẹ́ríkà kò kọjá $60. Tó bá dẹ̀ ń kàńsẹ́ẹ̀lì wọ́n lè ta ní $5. Ìgbà yẹn ni máa lọ ra tèmi. Ìgbà yẹn ni máa ra tèmi torí mi ò rẹ́dí láti waste owó nítorí aago. Ọmọ bàbá Tinubu náwó bí ẹlẹ́dà, ẹ̀yin ń sun rárá. A tún wá jẹ governor of Lagos State wọ́n yín lórí. Bàbá ẹ̀ ń fi ọ̀pá náà yìí. Kòbókò ní Ṣèyí Tinubu. Ẹ ti rí pé ojú ẹ̀ dá, ojú ò lójú àánú. Ọmọ Ìgbò ni, ọmọ apanimáyọ̀dà, àfìpájí bàbá lórí ẹni ní Ṣèyí. Ọmọ awọ́ sì jọ ọmọ lọ́dún ọdẹ yín lọ o. Ẹ lọ kọ́lẹ̀ free information mo fún yín yẹn. A ṣe ṣéégè gómọ̀ṣá àdáyá fún yín. Ẹ ní kí bàbá Fẹ́mi Fálànà súnmọ́ mi o, kí n bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan àbí méjì. Bàbá Fẹ́mi Fálànà allegedly ẹ wà vicariously liable. Ẹ wà liable lo vicariously. Ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ń sìn ohun tó ń lọ léde ni? Òde Nàìjíríà tó ń pa wá. Ẹ̀yin gan ò gbégún mi o. Ẹ ní kí ẹgbẹ́ tó kún kó gbégún mi o. Wọ́n ní Isa Pantami, Boko Haram enabler, Boko Haram patron. Ẹ pé ẹgbẹ́ tó kún kẹ́ report pé kán gbé. Wọ́n ní number 2 Kasim Shettima, òun ni bàbá ńlá bàbá Boko Haram. Ẹ mà ní kẹ́gbẹ́ tó kún gbé. Bọ̀tẹ̀ ń pariwo. Ìyàwó yín lè gba kéèsì Mohbad, bọ̀ kò lè gba kéèsì ìlú kó gbé dání. Ṣe rí pé àmukún mẹ́kọ̀ọ́ lẹ́yìn náà. Ẹ kàn ń pariwo ní bàbá Fálànà. Ẹ ń pariwo ní ẹ̀yin lọ́yà, ìyàwó yín lọ́yà, Fáàsì ọmọ yín gan lọ́yà. Ẹ̀yin mẹ́ta sùn ẹ kọrí síbì kan náà. Shame on you. Owó tẹ́ dálẹ̀ náà lọmọ yín gbé. Òun náà bọ́ sí bí tí owó ti máa jáde ní kíákíá. Ẹ wá lẹ jẹ́ lọ́yà. Self-aggrandized nuisance ní gbogbo yín. Ẹ̀yin ti wà vicariously liable lo bàbá Fẹ́mi Fálànà, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ pèrò yín ní constitution lawyer. The useless document tẹ́ pè ní constitution of 1999 amended. Ta ló bá yín amend ẹ̀? 68 exclusive tó wà ń bẹ̀ ṣe ti fọwọ́ kàn. Fúlàní níwọ̀n bí aláya yín rẹ̀ kẹ́ fọwọ́ kàn. Ẹ tó bẹ́ẹ̀. Ẹ wá lọ wà lórí ìlú. Ṣé ìlú tó wà equitable ni? Èyí tó wà justice nìyẹn. Ìlú tó fair nìyẹn. Ẹ ti ya wèrè. Bàbá Fẹ́mi Fálànà, ẹ lọ reflect lórí nǹkan ṣe. Báwo ló ṣe fẹ́ ká rántí yín tó máa gbé yín lọ síbodè? Ṣé lawyer with the most briefs
or the most chargeable lawyers ẹ lè charge 100 million kẹ́ defend one useless case kéré kẹ́ ti jù wọ́n sẹ́wọ̀n kẹ́ sọ kọ́kọ́rọ́ nù ẹ dìde ẹ defend wọn bí bàbá fẹ́ Babalọ́lá ẹ̀yin náà ń lọ ẹ̀ńrẹ́ bí àgbà nìyẹn wọ́n wá wí tán wọ́n ní senior advocate kí lè advocacy wo lẹ́ ń ṣe fún common man ṣé báwọn olè ẹgbẹ́ yín náà lẹ́ ń bá wọn ṣe advocacy ẹ ti wọ gà o ìdájọ́ yín tape rule lọ́lọ́run máa fi wọ́n fún yín gbogbo yín ẹlẹ́ṣẹ̀ yín ò ní lọ láláì jìyà èmi ọmọ mi Àmọ̀kẹ́ Adé ni mo sọ bẹ́ẹ̀ fún yín ibo tí mo mọ Ọlọ́run dé Ọlọ́run ò kì í ṣalábòsí kò kì í sọ̀rọ̀ kó tún kó jẹ because he is not the son of man and whatever he says it will not return to him void until tó bá accomplish nǹkan tọ́lọ́run sẹ́lẹ̀ fún ẹ máa jẹ gbá gbogbo èèyàn ní mọ́kùmọ̀kù rédèrèdè rádaràdà játijàti yánnayànna ẹ máa jẹ dọ́ǹbì sílẹ̀ nínú ẹgbà ẹ̀yin aláìmọ̀kún ní mọ́kùmọ̀kún ẹ̀yin ajẹ lójú onílé jẹ lójú àlejò tẹ́ ẹ bá gba brief ti Yorùbá tí Fúlàní bá tún fún yín 100 million ẹ tún gbà ẹ tún defend wọn ẹ ń defend àwọn kíláàsì yín ọmọ àlè nìyí o gbogbo ẹ̀yin Yorùbá SAN ẹ ti sọ lórí Fúlàní ti forí yín gbálẹ̀ ẹ ti ya wèrè ẹ ti sẹ́wọ́n ìdájọ́ ń bọ̀ fún yín o ìdájọ́ ń bọ̀ ọ̀rọ̀ mi ò pọ̀ lálẹ́ yìí mo ti ní mi ní sọ̀rọ̀ púpọ̀ lálẹ́ yìí èní ni Monday kí n lọ gather more evidence kí n lọ gather more yín ara mi màá róríṣiríṣi àlàyé tí màá ṣe fún yín lórí ọ̀rọ̀ bó ṣe ń lọ mo ti sọ fún yín o Fúlàní ò fẹ́ kẹ́ lọ o wọ́n ní tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ lọ ní tòótọ́ wọ́n ní ẹ gbé Lagos kalẹ̀ fáwọn káwọn máa fi ṣòṣì bí ẹran aṣẹ́wó kẹ́ ẹ gbé Equatorial water yín sílẹ̀ ibi tí gbogbo àlùmọ́ọ́nì oríṣiríṣi wà káwọn máa gbáládùn ẹ̀ epo South East kò fẹ́ kán lọ epo South kò ní jẹ́ kí Fúlàní lọ ṣùgbọ́n mo tún fẹ́ repeat ẹ̀ lọ́sàn-án fún yín o ṣé mo pọ́ mo sọ fún yín pé mi ní vice president and co-convener Yorùbá Global 1000 ẹ lọ sórí wẹ́bsáìtì yẹn YG1K 1 and letter K.org Yorùbá Global 1000.org ẹ lọ síbẹ̀ kẹ́ lọ wo rẹbírẹbí tá à ń ṣe mo tún fẹ́ rán yín létí ni pé ẹ má ṣe bẹ̀rù ẹ gbáyà sókè bẹ́mi náà ṣe gbé sókè mo lè má gèjì oṣù òkè o ṣùgbọ́n mo gbáyà mi sókè láti jẹ́ kẹ́ mọ̀ wípé I am not afraid of any of those nonsensical unscrupulous bastards tápè lóṣèlú àti gọ́vnà ni olè ni wọ́n gbogbo owó security vote náà fẹ́ lọ fi kọ́lé sí UAE náà fẹ́ wá sí Potomac America náà fẹ́ gba Liverpool London lọ RIP ló máa gbẹ̀yìn gbogbo wọn kò sí nǹkan kan tẹ́ máa sọ tó máa jọ mí lójú RIP ní gbogbo wa jẹ lógún àwọn ẹlòmíì máa dé earlier than expected ṣẹ́gbọ́n tí mo sọ fún yín gbogbo wa la jẹ RIP lógún ṣùgbọ́n àwa kan kò tí ì yà but àwọn kan máa fi ikú ṣe ìfàjẹ ní agbára Elédùmarè torí pé kí ni wọ́n nawọ́ kú sí wa ikú máa padà sínú ilé wọn ikú máa jókòó sínú living room wọn á jẹ jollof rice á fi yan lé lórí á mu Fanta àbí Coca-Cola wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o gbogbo àwọn onímọ̀kùnrin rédèrèdè gọ́vnà àwọn ọba olúwa tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó wọ́n ní kí n má bu yín bọ̀tò òṣì lẹ́ ń ṣe yes èmi kọ́ ni máa ṣe nǹkan kan fún yín o àwọn baba ńlá baba yín lọ́ máa fà yín kò lórí àpèrè yẹn ẹ ní pẹ́ ń bẹ̀ ẹ ní pẹ́ ẹ ti dalẹ̀ ẹ ti da ẹ la àwọn baba ńlá baba yín
ẹ ti tàwọn ọmọ yín tó ní kẹ́ máa jọba lé lórí, ẹ ti tàwọn Fúlàní, ẹ ti gba owó òkú wọn. Àwọn baba ńlá baba yìí máa fà yín lọ. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ń gbowó lọ́wọ́ Fúlàní tẹ́ ní kó máa gbé wa pa. Èmi ni mo sọ pẹ̀lú àṣẹ Elédùmarè. Ọmọ aláṣẹ lọ́lọ́run pè mí. Nínú ìwé Jóòbù 22:28, Ọlọ́run ní kí n sọ̀rọ̀ káṣẹ́gun. Mo pàṣẹ láṣẹ lénìí pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbé wa pa túrú Fúlàní, ikú ti wọnú ilé yín, ó ti jókòó sí ẹnu ọ̀nà yín, ó máa tó wọnú living room inú pálọ̀ yín, ó máa jókòó sórí dinette yẹn, ẹ máa fún ní oúnjẹ àárọ̀ ọ̀sán talẹ́, tó bá dòru àṣìṣe owó ẹ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní, àfi tí kì ó bá sí Ọlọ́run sọ́mọ̀. Mo dẹ̀ mọ̀ pé wà ń bẹ̀ torí ó ń dá mi lóhùn. Mo ń pè ó ń dá mi lóhùn. Ẹ̀yin ọmọ ìyá mi inú ẹ̀jẹ̀ wo, ẹ̀jẹ̀ tí ń dúpẹ́ lè wá fún yín o. Mo ti ń sọ fún yín pé Donald Trump, bàbá Donald Trump, ó gbé 25, ní ọmọ tí máa pè wọ́n ju ọlọ́ṣà lọ. Àwọn ọlọ́ṣà, àwọn ọmọ àlè tó ń fi búrẹ́dì kó wa lówó lọ. Donald Trump gbé 25 of them jáde tó ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, tó ń ṣiṣẹ́ ọ̀tọ̀ ti ṣiṣẹ́ pẹ̀lú ìjọba rí. Donald Trump ṣe mọ̀ pé tẹ́ bá lẹ́ ya wèrè ẹ̀ tún rẹ̀ tó sán lórí jù yín lọ. Ó ní wèrè ti ta, òun la fi ń wo ti lé. Donald Trump ti dé sí yín lọ́rùn, kò sí ní tẹ́ máa ṣe. Gbogbo yín lẹ̀ ní wọ Amẹ́ríkà yẹn ní ìtẹ́ǹbà bọ̀. Amẹ́ríkà ti withdraw ambassador ẹ o, not only in Nigeria but from other 29 nations. Ẹ̀yin lẹ kórí burúkú bá wọn. Nigeria government ẹ ti forí burúkú, ẹ ti fi ran other African nations. Nígbàtí Ibrahim Traoré tó ń kọ́ bluff wọn, bàbá tinú ẹ sọ́bọ́ Emmanuel Macron níbàdí, ọmọ tẹ́ ti bí dànù, ẹ wá ń gbọ̀n ṣoṣoṣo bí ẹyẹlé tó jò pa. Shame on you, disgraceful element, incompetent fool. You are an incompetent leader or ruler. Nǹkan tẹ́ bá fẹ́ kẹ́pẹ́ra yín, you are incompetent, you are ineptitude, you are inept. Gbogbo ineptitudeness yín ó ti fẹ̀ sí aráyé nídìí. Atẹ́gùn ti fẹ́ àti rí fùrọ̀ yín bàbá Tinubu. You are useless to Nigeria. Ẹ kàn parabolate ni. Ẹ ń lọ káàkiri bí ilẹ̀kẹ̀ tó fi sí yín tó ti já wẹ́lẹ̀wẹ̀lẹ̀ yamayama. Mo ń bọ̀rọ̀ bọ̀ ẹ lógún, ẹ jẹ́ kí n máa kà wọ́n fún yín. Ọ̀rọ̀ mi ò pọ̀ lálẹ́ yìí máa tó lọ. Nínú àwọn 25 tí Donald John Trump, the president of the United States of America, he reeled out 25 looters of our treasury. They have stolen $92 billion. This $92 billion, if the money is in our hands, we can build 20 standardized hospitals. We will have running water, clean running water, so that every home will not have to subject their land to boreholes. Borehole, ó máa cause earthquake o. Tẹ́ ẹ bá ṣọ́ra ṣe, gbogbo Banana Island yín tsunami máa wọ lọ o. Ẹ gbọ́ràn o. Ẹ ń lé omi lọ́sàn-án, ẹ ń lé lálẹ́, ẹ ń lé láàárọ̀, tsunami lẹ ń pè o. Gbogbo bọ́ọ̀lù tẹ́ ń sínkì tí earthquake bá jáde, ẹ má pariwo. Máwọn olórí yín wọ́n fún yín lómi, ẹ ń ṣe bọ́ọ̀lù, ẹ gbé wọn lọ sí court. Wọ́n ṣe títì, Dangote ń pa yín lójú títì. Ọmọ àlè Ọ̀tẹ́dọ́lá, ìwọ ní tí Pengassan tí ò bá tẹ́ wọn lọ́rùn kan lọ ṣe refinery wọn orí pọ́ máa lè ní ẹ́. Ọmọ mọ́là wá sí orílẹ̀ bàbá ńlá bàbá ẹ̀, ó gbalẹ̀ lọ́wọ́ àwọn ẹbí àwọn ará ẹ̀, àwọn ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀jẹ̀, ó wá ń pọ̀n sí lẹ́yìn, àlọ́mọ àlè ní. Bílíọ̀nìà Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá,
ọmọ àlè pọ́nbélé ni ẹ́ because wọn náà ṣe sísì kò pẹ́ màá gbọdún méjì mẹ́ta lọ́wọ́ ẹ̀ so tó bá jẹ́ àbúrò mi n ti máa sọ fún ẹni ẹ pé ò kì í ṣọmọ ọkọ. Dangote wá láti Kano níbi tó sórí baba ńlá bàbá ẹ̀ sí tí ò lè gba 10 plots ó wá ń gba 7 acres lórí ilẹ̀ baba ńlá bàbá yín ó tún lóun lè má fún àwọn ọmọ yín níṣẹ́ ó ń sàkí àwọn ọmọ yín lórí ilẹ̀ baba ńlá bàbá yín ilẹ̀ tó wọ́ ti 3 trillion ó kó 100 million lé bàbá Tinubu oníjẹkújẹ ọmọ olè Oliver Twist amukumẹ́kọ̀ akọ̀dà àgbàlagbà ó kò lé wọn lọ́wọ́ bàbá Tinubu ti ná tán ọmọ onínàkúnà ni bàbá Tinubu tí ò bá mọ̀ ná abiyagba tó gbé sílé ó ti lọ fi ra páàdì fáwọn ọmọ Fúlàní olórí burúkú ìwọ ló máa kọ́ ọmọ Fúlàní bọ́n ṣe máa take care of menstruation olórí burúkú ni ẹ́ sórí ọmọ ẹ tó ń ṣòṣì àbí bá àti ẹ tó ń ṣòṣì ní New York bẹ́ẹ̀ tó wà lórí cocaine lórí kòlóòsì ó wá bó ṣe máa mú tẹ máa mọ lọ sí psychiatric tí wọ́n máa tó máa ké iláfi kùrẹ́ṣì tí wọ́n yẹ́ ẹ̀ máa ké the Lord is my shepherd o or the Lord is my refuge and strength a very present in time of trouble lẹ́wọ̀ àwọn ọmọ yín ti wọ́ ga ọ̀ ẹ fẹ́ bá yí àwọn ọmọ mẹ̀kúnnù jẹ́ Olúwa ti ná da burúkú sínú ilé yín ẹ ti wọ one chance Olúrẹ̀mí ikú ṣe bí àlá ó ti wọ́ ga ọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ tó o bá mú ọmọ ẹ kó mú padà sí Nàìjíríà kẹ́ lọ tọ́jú ẹ̀ Amẹ́ríkà abẹ́ mú lọ sí warehouse ibi tó ti máa fún ní codeine tó máa fi ṣíbí tó máa fi gbére sísí lẹ́nu mo ń bọ̀rọ̀ bọ́ ẹlẹ́gùn àwọn 25 litres yìí mo mú 9 wá nu wọn fún yín ń dẹ̀ máa kà á lẹ́sẹẹsẹ kẹ́ lè mọ̀ pé wọ́n ti polúṣọ Nàìjíríà wọ́n ti jẹ wá kegun àwọn olórí burúkú yìí wọ́n máa láwọn wà fẹ̀lú Nàìjíríà àwọn wà fẹ̀lú Yorùbá ìrànlọ́pàá olè ọ̀fọ́n ni wọ́n olè ni wọ́n agbẹ́wìrì wọ́n wọ́ sí ju báńdíìtì lọ wọ́n ti pa orílẹ̀-èdè ìlú àwọn olórí burúkú ẹ jẹ́ kí n dárúkọ wọn fún yín o ex-vice president Atiku Abubakar ẹ bèrè pé lòun náà jí $12.1 billion kì í ṣe náírà o kì í ṣe yẹ́ẹ̀ni o $12.1 billion l'Atiku gbé ó ti jẹ kọ́sọ̀mù run òun àti abiyagba títí láyọ̀ àtinúkẹ́ ẹ ti gbólówó lọ ẹ ti gàdílẹ̀ fún Fúlàní olóṣì nìyí ọmọ Boko Haram ló máa sọ àwọn ọmọ yín dì á sọ wọn di iswap wọn á sọ wọn di làkùráwàsì ń tẹ jẹ lórí oyin o Bukola Saraki ẹdun arinlẹ̀ palma worm kanka worm ó ti jẹ society general ọ̀run ìwọ ló kó bọ́lé àwọn ọmọ apààyàn lọ́wọ́ kan lọ rédíò báǹkì ṣùgbọ́n wọn ò rí nǹkan kan ṣe fún ẹ Olúwa ti nọdà ó ti nọdà sílé ẹ Olúṣọlá Olúbùkọ́lá Sàràkí ó pèrè ẹ ní dókítọ̀ ó kọ́ kílíníìkì kan òṣèlú ló fẹ́ ṣe ó tún wá fẹ́ ṣe òṣèlú náà ó ń pa àwọn ará Kwara ṣùgbọ́n wọ́n ṣe ń pa wọ́n lọ́rin ó sọ nǹkan kan ọmọ àlè nìyẹn tí ìyá ẹ bá jẹ́ Fúlàní Fúlàní ló máa pa ẹ́ torí wọn ní mọ̀ pé Fúlàní ni ẹ́ Fúlàní ló máa gbé ẹ ṣánlẹ̀ Olúbùkọ́lá Sàràkí wọ́n ní wọn náà jẹ́ 2.5 billion ó kó pamọ́ ọmọ jàgùdà ẹ̀yin agbéwìrì Bala Muhammed alálùkọ́rọ́ yìí ìwọ fẹ́ tún gba lẹ́yìn tó jí $2.1 billion tán
ó tún fẹ́ gba bitumen wa tó wà ní Ondo kò ní bẹ́ńṣọ́ fún ẹ Bala Muhammed. Whoever you may be kò lè bẹ́ńṣọ́ fún ẹ. Ó fẹ́ gba bitumen tó wọ̀ ti 17 trillion lọ́wọ́ àwọn ọmọ Yorùbá. Olúwa ló máa yànnà náà ẹ̀. Wọ́n ní Ahmed Idris ìwọ náà scoring away 2.1 billion ibi tí gbogbo yín ti rí ẹ bá wa ní International Criminal Court ẹlẹ́wọ̀n nìyí oyè kan ti mú yín kan ti sọ kọ́kọ́rọ́ nù amùsùà nìyí ẹ̀ẹ́dẹ̀ kọjẹ náà ẹ̀ rí nǹkan fi rere ṣe ẹ̀ lè fi ṣoríire bẹ́ẹ̀ fi tọ́mọ ìrì ló máa wo bẹ́ẹ̀ fi kọ́lé ejò àti lizard ló máa gbénú ẹ̀ mo ti rí rí ẹ̀kọ́ gbogbo ẹ̀ ẹ̀kọ́ lizard àtejò ló máa ṣeré nínú ilé tẹ́kọ́ tẹ́ fi millions wa kọ́ kò ní fùnà fún yín. Nasir El-Rufai òun position ọmọ tiẹ̀ náà ó ti wà ní senate bí house of rep ló wà gbogbo yín fẹ́ fà àwọn ọmọ yín jọba El-Rufai you are a bombastic idiot. Bombastic idiot. You are a menace. Not only to the Yorubas, even to the Fulanis. You are a menace. Femi Adesina. By the way, 1.6 billion ni El-Rufai go south to Regio. 1.6 billion. Ó ṣe governor lẹ́ẹ̀mejì. Ó ṣe kí ló ṣe ń pe FTC minister ó ti scoring away 1.6 billion. Fẹ́mi Adésínà ògidì ọmọ àlè ọmọ Yorùbá Ọlọ́run ò ní fẹ́ torí ò fẹ́ràn àwọn èèyàn ẹ̀ kò dẹ̀ ní fẹ́ wọ̀ náà. Adé máa ṣìnà náà ni o kò ní ṣí ọ̀nà. Your crown is not going to open doors for you. It's going to close them against you. So Ọlọ́run ò fẹ́ ikú ṣínà ó ṣí ikú lé orí ara ẹ orí àwọn ọmọ ẹ ìbátan ẹ àtúbọ̀tún ẹ torí ó mọ̀ nípa bí Buhari ṣe ń pa wá ó mọ̀ nípa pé Buhari ti kú wọ́n ti sin ní February year 2017 according to Nnamdi Kanu wọ́n tó pa pínrín jẹ tó bá sunwọ̀n fún ẹ láàárọ̀ alálẹ̀ máa fẹsẹ̀ yí dànù ni olórí burúkú ni wọ́n náà ń gbọ́ Brigadier Buratai ní ìtí ẹ̀lẹ̀ bá wọ̀wé ọmọ Haúsá ní ọmọ Fúlàní ẹ̀ ń láti jalè ẹ̀ níṣẹ́ ẹ̀ mọ́ṣẹ́ ṣe panipani nìyẹn ọmọ panipani nípa àmọ́ bá màálù sùn nìyẹn ṣùgbọ́n ìwọ náà ráyè jí 1.9 wàá ṣàlàyé táyà ibi tó ti rówó torí pé àgbọ̀pọ̀ ní business sójà ni ẹ́ wàá sọ bí tó ti rí 1.9 billion dollars ṣe òṣìṣẹ́ èmi tí mo wà l'Amẹ́ríkà mi ò ní $100,000 wàá sọ fún mi bí tí wọ́n ti rí 1.9 billion ẹ ti jí gbogbo owó ìlú ẹ máa kú tòfòtòfò ni ògo yín máa yẹ ó máa yí dànù ni ẹ̀yin olórí burúkú yìí Mr. Ayọ̀délé Fáyọ̀ṣe ex-governor of Ekiti ẹ̀yin náà tún jalè òrùpọ̀ sọ pé ọmọ olówó ni yín ni ẹ̀dẹ́lẹ̀ owó ẹ̀ ń ṣe báṣubàṣu wọ́n lẹ́yìn náà kó $3.9 billion pamọ́ ẹ máa ṣàlàyé wọ́n tiẹ̀ tún lámẹ́lẹ̀ yín ṣe amẹ́nà pè yín tẹ bá ṣe amẹ́tàn ẹ ṣe amen torí ẹ máa jẹ gudugudu méje yàyà mẹ́fà Ọlọ́run pákẹ́jì yẹn ni olórí burúkú yìí tẹ bá lẹ́ẹ̀mí gbọ́ Ọlọ́run kò ní gbà fún un. Yéésàn Wíkẹ́ wèrè Wíkẹ́ ológógóró Wíkẹ́ oníwòtòwòtò ìwọ àti Abíagbá Ebereshi Justice
This honorable Ebereshi, Mrs. Wike, you are a thief too. Bọ́ọ̀kọ̀ ẹ ṣe jólè níwọ náà jólè, and you have no dignity, no honor. You are a thief like your husband. Tẹ́ ẹ bá gbẹ́sẹ̀ wọ Amẹ́ríkà, wọ́n máa gbé yín ní 30 years wọ́n dúró. Ibi tẹ́ ti rówó ra 4 houses l'Amẹ́ríkà. Tán lẹ̀ ná 6 million ẹ̀ ṣàlàyé. Ó lè níyìn o. Ṣùgbọ́n ọmọ Nàìjíríà, wọ́n máa tó sọ yín lóko. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ṣé ń gbọ́ mi ṣàlàyé mi yé yín? Àwọn olórí burúkú tẹ́ pè lólórí yín, olórí má jẹ̀dẹ̀ wọn ni wọ́n ò fẹ́ kẹ́ lọ o. Wọ́n wá ń dá ọgbọ́n oríṣiríṣi. Wọ́n ń bẹ London kó bẹ Amẹ́ríkà. Ṣùgbọ́n wọ́n ti kọ lẹ́tà sí the United States of America State Department. Yorùbá Global 1000 àti gbé lẹ́tà dìde tó lágbára tó kẹ̀mẹ̀mẹ̀ tó rí gbìrìbìtì tó gbàǹgbà. Nínú lẹ́tà ọ̀hún, à ń sọ fún United Nations pé kó àwọn ọmọ ẹ̀wẹ́ kókó wọn máa bọ̀. Wọ́n máa bá wa pín, wọ́n máa bá wa pín Nàìjíríà sọ́nà méje, whether the devil likes it or not. Whether Baba Tinubu, Mr. T-Pain likes it or not. Nàìjíríà máa pín, ẹ má bẹ̀rù ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀jẹ̀. Ọlọ́run gan sọ fún yín pé òun ò fún yín ní ẹ̀mí ìbẹ̀rù, but ẹ̀mí agbára. The spirit of power, the spirit of love, and the spirit of a sound mind, a disciplined mind. Orí tó pé tó sán dáadáa. Ẹ má ṣe bẹ̀rù àwọn olórí burúkú yìí. Kò sí nǹkan kan tó máa ṣe fún yín. Although Isaiah said, surely they will gather, but not by God. Any fucking bagger, any bagger, obìnrin ni ọkùnrin tó bá gather because of you, láti ṣe yín láburú, Ọlọ́run ló máa kú fún yín ni o. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Isaiah 54 verse 15 ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run máa kú fún yín ni akúmọ̀nàkàyì. Gbogbo ohun ìjà tán bá kọ sí yín, ó ní kò ní bá yín, kò ní nípa, kò ní balẹ̀. No weapon fashioned against you will prosper. And if any mouth rises against you in condemnation, that mouth is condemned by the blood of Jesus. Why? Because you are the heritage of the servant of God. And your righteousness is by Christ Jesus. Ẹ má ṣe bẹ̀rù, ẹ gbóhùn sókè ẹ̀yin ará mi. United Nations fẹ́ gbóhùn yín o. NATO fẹ́ gbóhùn yín. Ẹ kígbe. Kí Mahmood Ali Yusuf ọmọ Djibouti kó gbóhùn yín, kó yé sọ rádaràdá pé kò sí genocide. Genocide is in Nigeria. They are not killing only the Christians. They are killing the Muslims that are from the south. They are killing the Yorubas. They are killing the Akwa Ibomites. They are killing the Biafrans. They are killing the Edos. They are killing the Iromis. They are killing them in Benue. Oh. Benue has become their war front. Genocidal camp. And they are killing them in Plateau. Tell the world for me. Ẹgbọ́n sókè ẹ̀yin ọmọ ìyá mi, ẹ má bẹ̀rù. The Lord said He has given you the authority to stand upon serpents and scorpions and all the power of the enemy, and they shall by no means hurt you. Wọ́n lè ṣe kankan fún yín lọ́lọ́run wí. Ẹgbọ́n sókè kí gbogbo àgbáyé kó gbóhùn yín. Kọ́ mọ̀ pé dandan aláti pín, a máa pín. Nítorí náà ni bàbá Tinubu ló ṣe divorce ìyàwó mẹ́ta. Ó divorce ìpẹta, ìkẹrin ló wà nílé ẹ̀. Bàbá Ọbásanjọ́ oníkòmọ́kòtọ́. Wọ́n dànù obìnrin mẹ́rin bímọ fún bàbá olòṣì yìí o. Bàbá wèrè. Bàbá tó bá bọ́mọ sùn tó tún máa bá ìyàwó ọmọ ẹ̀ sùn. Àwọn bàbá wèrè. Tó ń fòṣì ṣayọ̀. Tó láwọn ń ṣe nǹkan gúnmí. Ó ṣì lọ́ fi ń ṣayọ̀yọ̀. Wọ́n ń fẹ̀jẹ̀, wọ́n ń mùjẹ̀. Wọ́n ń wọ ẹnu ẹ̀jẹ̀. Wọ́n á rò pé ìyẹn ló máa gbà wọ́n lẹ̀. Ǹjọ́ tọ́lọ́ bá máa mú yín tó bá máa ṣiṣẹ́ ọṣẹ́ kò ní gbèrè ẹjọ́ lọ́wọ́ anybody. Ó
máa mú yín jẹ́lẹ́ ni ẹ̀yin aṣiwèrè amoko mẹ́kọ àwọn mẹ́sàn-án ni mo ti fún yín lórúkọ wọn yẹn o Abubakar Atiku Bukola Saraki Bala Muhammed Ahmed Idris Nasai El-Rufai Fẹ́mi Adésíkú Túkọ̀ Buratai Ayọ̀délé Fáyọ̀ṣe olè níwọ náà Yẹnson wèrè Wike ugly Wike ológogoro master ẹ̀yin ará mi ẹ pẹ́ǹsì wọn sílẹ̀ o wọ́n máa dé International Criminal Court mo tún fẹ́ rán yín létí ni pé lẹ́tà kejì tá tún gbé the second letter we wrote by note verbal to United Nations. We have given them an initiative of resettling the Fulanis. We are going to resettle the Fulanis and they are going away with their Sharia for free. We will let them take their Sharia with them so that they can have a free hand to kill as many of their children and their husbands and their wives as they want. That is their forte. Let them go with their Sharia. Àti gbé lẹ́tà jáde United Nations ti rí NATO ti rí African Union gan ti yẹ̀ wò gbogbo ẹ̀ jùlọ wọ́n máa gbégbèsè wọ́n máa wá sí Nàìjíríà wọ́n máa wá pín wa wọ́n máa wá observe bá ṣe máa pín torúkọ olúkálùkù wa máa lọ jórúkọ bàbá ńlá bàbá ẹ̀ ọmọ Odùduwà lèmi o mi ò fẹ́ jẹ́ ọmọ Haúsá mi fẹ́ jẹ́ Fúlàní mi fẹ́ jẹ́ anybody ògidì ọmọ Yorùbá ni mí Yorùbá pọ́nbélé ni mí sin tí mo wá lọ́dọ̀ àwọn amújẹ àwọn máa fi tọ̀fọ̀ rí àwọn máa bá màlúùsù àwọn olè fẹ́ bá ṣe àwọn tó ń fi ìdàgbé orí ọmọ tí wọ́n bọ́lẹ̀ tó ń fi AK-47 shoot oyún àwọn olè fẹ́ bá ṣe be my guest will be the next victim wọ́n fi yín ṣe ṣeré wọ́n wá tún jẹ yín àsúyà wọ́n mú fúfúdè nùnù sí yín ṣe lórí yín ò pé ni gbogbo ẹ̀yin àgbàgbà òṣìṣẹ́ ọmọ Yorùbá tẹ́ ń fi ọ̀bẹ jẹ wá lẹ́yìn tẹ́ ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ yìí tẹ́lẹ̀ ẹ̀fẹ́ lọ èmi mo sọ fún yín ẹ̀ ní bá wa débẹ̀. bí ìbá wọ̀ wá bí ìbá bẹ̀ wá pé ẹ má jẹ́ ká pẹ̀lú àwọn tó jókòó tẹ̀tẹ̀rẹ̀tẹ̀ dé iná 2027 iná burúkú ò ní jó wa iná burúkú ló máa jó ní 2027 ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi ẹ ti ráwọn ọjà tí mò ń display fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ African food any country tẹ́ bá wà máa bá yín sẹ́ẹ̀dẹ̀ tó bá ti máa ń sẹ́ẹ̀dẹ̀ oúnjẹ ilẹ̀ wá síbẹ̀ èmi náà bá yín sẹ́ẹ̀dẹ̀ ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ pé Canada lẹ wà ẹ máa bọ̀ wá sí store mi number 76 Wentworth Street Hamilton downtown àti ní website ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ order ọjà ní website wa ẹ sọ fún mi máa fún yín website wa mo kàn fẹ́ kó complete dáadáa kí upload sí tán kí gbogbo ọjà ti wà ńbẹ̀ pẹ̀lú àwọn price kó tó di wípé màá máa pè síta fún àwọn èèyàn ni but ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ wo website wa bó ṣe rí ẹ lọ sí www.ladykafricanstore.com www.ladykafricanstore ẹ máa kọ gbogbo ẹ̀ papọ̀ ni o ladykafricanstore.com tẹ́ bá ti lọ síbẹ̀ ẹ máa gẹ́ẹ̀tì website wa so gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi ẹni tí tẹ́ bá fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show torí mo ṣe wà ń bíbá yìí anything from Africa tí ẹ bá ti need ẹ̀yẹ ṣáà ti pè mí màá bá yín sẹ̀jẹ̀ sí anywhere tí ẹ bá wà màá bá yín sẹ̀jẹ̀ sí this is our website logo wa òun lẹ̀ ń wò yìí so ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ síbẹ̀ ẹ lọ sí www.ladykafrica.com Lady K yẹn tẹ́ bá ti kọ lady ẹ kọ́kọ́ K ẹ kọ KA ẹ dẹ̀ kọ Africa sí that's all so ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ message mi lórí WhatsApp kí send the website wá sí yín ẹ message mi lórí WhatsApp màá send the website mi màá send ẹ̀ sí yín oh who is there. Just a minute. I'll soon round up now. So, ẹni tí tẹ́ bá ti fẹ́, mo gbọ́ pé yàn wọlé sí
inú store lọ́hùn ni torí inú ni mo wà, inú African store wa ni mo wà, òun mo ṣe tètè lọ. So ẹni tẹ́ bá ti fẹ́ ẹ pè mí, ẹ̀yin tẹ́ bá fẹ́ aṣọ ọdún yóò yẹ, aṣọ wà available, aṣọ wà available. Tí màá dé tètè bá yín sẹ́ǹdẹ̀ express la máa gbé, ó máa débi tó lọ. Bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn fìlà, ẹ fẹ́ àwọn expression tẹ́ lè fi ṣe braid lóríṣiríṣi, ẹ pè mí. Abẹ́ need àwọn wig, àwọn fine wig, ẹ wo wig orí mi ń sìn, mi ò lẹ́ o, mo kàn gbé sí ni o because mo wá fi polówó ni, mo dé cap sísàlẹ̀ mo dọ̀ra gbélé. So ẹ̀yin tẹ́ bá nídìí ẹ pè mí. Ẹ̀yin tẹ́ bá nídìí tẹ́ fẹ́ jẹ àkàrà tẹ́ni time máa bó ẹ̀wà máa lọ, this is beans powder tẹ́ lè fi ṣe àkàrà, ẹ lè fi ṣe mọ́mọ́í, kò sí kan tẹ́ lè fi ṣe. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ pè mí. Ẹ̀wọ̀n ẹja náà dẹ̀ ní lọ́lọ́pọ̀ ìjọ̀kan lóríṣiríṣi, àwọn ẹja nìyí ṣẹ́tìrí. Ẹja wà ń dilẹ̀ kó tó tọ́ báyìí máa tó ti tètè ọ̀dà mi because àwọn ẹja yẹn fine gan, ó dùn gan. Irú ẹja báyìí ó ṣọ̀wọ́n nílùú òyìnbó, kò dẹ̀ síbi tí mi ò lè bá wa send àwọn ẹja sí. Same thing ẹ̀gúsí lílọ̀, same thing irú, atagúgú tó ta dáadáa. Ẹ̀yin tẹ́ bá like spicy pepper, òun ni atagúgú tó ta dáadáa, ìyẹn náà wà. Epo pupa ṣẹ́tìrí báyìí, ní 4 litre mọ́ but 2 litre àti 1 litre. Òun làwọn epo tó wà, àwọn epo ilé fine gan, òun lèmi náà jẹ́ ń lé mi. So ẹ pè mí kẹ́ patronize Lady K. Tó bá dẹ̀ jẹ́ àwọn jewelries náà lẹ fẹ́, anything tẹ́ bá ti fẹ́. Tó bá dẹ̀ jẹ́ àwọn spiritual items, ọdún ló ń lọ sópin, ẹ jọ̀ọ́ jẹ́ ká tọ́jú ara wa. Ẹ jẹ́ ká lo àwọn cleanser, kọ́nà wa lè ṣí, kọ́nà wa lè là. Ọdún tuntun tá fẹ́ lọ́wọ́ ìka lè rí ire gbámú, ká fi ire àti ayọ̀ ká fi bẹ̀rẹ̀ òpin ọdún. Ṣé rí gẹ́gẹ́ bí ìlànà ti Celestial, òpin ọdún báyìí ọmọ ìjọ mímọ́ ní ẹ̀tọ́ láti wẹ ìwẹ̀ ìṣẹ́gun. Àwọn ṣe tẹ́lẹ̀ lò láti fi wẹ ìwẹ̀ yẹn ó wà available, ó dẹ̀ wà, ó wà òkè gan. Àwọn gbogbo nìṣe, ọṣẹ arọ́bí, ìtúwọ́, ẹ̀bẹ̀ àwọn ìgbà, ẹ̀yọ́nú ayé, ó wà available. Àwọn iṣẹ́ ọ̀yọ́nú wà, àwọn iṣẹ́ aṣínà ọ̀la ó wà lóríṣiríṣi, àwọn iṣẹ́ ìbùkún lọ́lọ́kan òjọ̀kan wà. So mo dẹ̀ gbàládùra gbogbo apápátá la máa rí àánú gbà, láyé ayọ́nú sí wa, ọmọdé ayọ́nú sí wa, obìnrin ayọ́nú sí wa, ọkùnrin ayọ́nú sí wa, onílé àti àlejò wọn ayọ́nú sí wa lórúkọ Jésù. Àní bá wọn tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀, àsì ní bá wọn ṣe ayé. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn lọ́fíńdà náà lọ́lọ́kan òjọ̀kan wà. Ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan spiritual products tẹ́ lè fi ṣe ọpẹ́ fún òpin ọdún, èmi ní Bible, agogo gbàlà, ìwé orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store. Ẹ wá sí store mi. Ẹ̀yin tẹ́ bá láwọn èèyàn sí Canada, ẹ connect wọn mọ́ mi, ẹ jẹ́ kó patronize mi. Ojú òní tí mi ní wá yín tí. Ẹ ṣeun gan ni o. Ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi, kẹ́dẹ̀ tán notification bell. Ire o.